ẹ dákun ẹ má bínú o èmi rò wípé téèyàn bá lo ìpara dé stage kan téèyàn bá tiẹ̀ wá wò pé kò réyàn sọ fún tàbí wọ́n sọ fún yàn wípé ọmọ bá yí ara rẹ̀ jẹ́ ọmọ bá àwọ̀ tọ́lọ́run fún ọ jẹ́ tí ò gbọ́ mo wò wípé tó bá dé stage kan kò ṣẹ̀ṣẹ̀ ní ìdí kéèyàn réyàn sọ fún yàn ó yẹ kéèyàn gan ó jókòó kó wò wípé má jẹ́ n bà tara mi jẹ́ láì tí ì pé ọjọ́ ẹ̀yin náà wo àwọn fọ́tò yìí tí ò yẹ kéèyàn bá réyàn sọ̀rọ̀ torí àbí olówó kan tán gbé fún àwọn ọmọ pupa tèmi ò mọ̀ bóyá ó ní owó kan tí wọ́n gbélẹ̀ fáwọn ọmọ pupa pé tó o bá ti pupa o ò ní rí owó ìgbà o àbó níbì kan tó ti ń sọ wípé tó o bá ti pupa o ò rí ayé wá níbi tó jẹ́ wípé tẹ́ ẹ bá lọ TikTok tẹ́ ẹ wá sórí blue app yìí ẹ ti rí àwọn tó jẹ́ wípé wọ́n ti lo cream gan sẹ́yìn tán wò wípé ibi tí mo lò dé ìgan tó tí ì sì ṣe wípé bóyá wọ́ wọn bàjẹ́ o wọ́n kàn decide ní wípé ibi tí mo lo cream mọ́ yìí ó ti tó mi mo fẹ́ padà sí àwọ̀ mi gangan tí ì ṣe pé tiẹ̀ gan kò tiẹ̀ tí àní àwọ̀ wọn gan dán wọ́n tún wò pé àwọn fẹ́ padà ká mọ̀ wá sọ wípé èèyàn ti bá dórí level yìí ẹ dákun ẹ má bínú o ẹ̀yin tẹ́ ń ta ìpara ẹ má bínú o tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta ìpara gan fún yín àwọn gan wọn ò lè ya fọ́tò láì lo fíítà wọn ò fi fíítà gbé fíítà lọ́pọ̀lọpọ̀ wọn ní fi ń gbé ṣùgbọ́n téèyàn bá lò ẹlòmíì ò lo kírìmù tí ó bá lára mu tó jẹ́ pé yín gò ní wà ọ́ àwọn ní jọ̀lọ̀ yìí ṣùgbọ́n téèyàn bá ti wá lò torí pé ò bá ń ní ara mu kó tó wá di wípé àwọn èèyàn gan ó tún ti wọ́n mọ sá fún yàn torí gbé ẹlòmíì bá lo kírìmù títí ara rẹ̀ gan ó mọ rùn ní agùn tí bá ń jáde lára tí sì ṣe pé Ọlọ́run kó ṣàánú èèyàn torí ò mọ̀ yé mi tí èèyàn bá wá fi lo ìpara tí ara bá fi rí báyìí èmi ò mọ oge téńtàn tún lè rò wípé òun tún fẹ́ mọ̀ ṣe o k'Ọlọ́run kó ṣàánú o k'Ọlọ́run kó ṣàánú o ọ̀pọ̀lọpọ̀ ó tún wá ara ìpara ẹ̀yin tẹ́ ẹ fẹ́ change àwọ̀ yín tẹ́ ẹ tún wá àwọn tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa rẹ̀ lọ tẹ́ ẹ wá ń lọ ibi tí wọ́n ti bá ń da àdàlú mọ́ àdàlú tẹ́ ẹ ń wo lówó kékeré bó o bá Alájìkẹ́ mọ́ san gbogbo ògbà mọ́ wulẹ̀ fipá sáyé mọ́ fipá téèyàn bá ń fipá sí ayé àmọ́ bẹ́yìn yọ̀ ń gbà mí o bí kéèyàn mọ́ fipá sáyé ni wípé o sáfẹ́ pupa by all means ọwá lọ wọn tó jẹ́ wípé túùbù bíi 8 lẹ́lòmí ò tú pọ̀ ọ̀sìn oríṣiríṣi bíi 20 lẹ́lòmí ò bọ ọ̀pọ̀ pọ̀ nígbà bá wà lò tán lára ó jù tó o bá mọ̀ wípé o fẹ́ change àwọ̀ rẹ gbé lọ sọ́dọ̀ àwọn tán mojútù rẹ̀ tó jẹ́ pé ńgbà tí wọ́n gan bá lò tán àwọn tán bá pàdé rẹ̀ wọ́n mọ̀ wò pé wàá o kì í ṣe pé wọ́n wá pàdé rẹ̀ yóò tún wá mọ́ síntọ́ àbí èyàn ó pàdé rẹ̀ èyàn ó mọ́ lémú lésù wọ́n lo kírímù ó ga o Ọlọ́run ni kó ṣàánú tí ìṣepọ́n lówó kan tán ń gbé fún ọ tí ìṣepọ́n lọ́mọ dúdú ò ráyé wá tó jẹ́ pé ẹlòmíì bá igan dúdú rẹ̀ gan yóò mọ tàn sí òmọ wùyàn ni ó tún wá rè kóra rẹ̀ sóko gbèsè ẹlòmíì gan pupa tó jẹ́ pé ń wo wípé gbèsè rèé ìwọ tún ń kóra rẹ̀ lọ lòun ràn yín lọ́wọ́ o àbọ̀rọ̀ lásán fọmọlúàbí kó bá dénú rẹ̀ kó dodidi ṣùgbọ́n wọn náà kò ṣe dìgbà tí ẹ bá dé lẹ́vù kó o tó jáwọ́ Alájìkẹ́ rí iná ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.